ọlọ́pàá mú èèyàn mẹ́rin lórí ìjà ìlọ́ba àti ẹgbẹ̀dì. ìyàwó ẹlẹ́gbẹ̀dì ti ẹgbẹ̀dì ní agbègbè ìjọba ìbílẹ̀ ẹgbẹ́dọ̀rẹ́ nípínlẹ̀ ọ̀sùn olórí bukola afọlábí ti wà lákọlò ọlọ́pàá lórí ọ̀rọ̀ ìjà ìlú tó ń lọ lọ́wọ́ láàrin ẹgbẹ̀dì àti ìlọ́ba. wọ́n mú olórí afọlábí pẹ̀lú isa adésínà rasheed ayọ̀dẹ̀rán àti àwọn èèyàn méjì mìíràn fún ṣíṣe ìkọlù sí àwọn ọlọ́pàá Nigerian Police Force (NPF) Zone 11 tó wà nílùú Òṣogbo. A gbọ́ pé ṣe làwọn ọlọ́pàá ọ̀hún lọ sí àwọn ìlú tó ń jà láti dènà ìwà ìbàjẹ́ tí wọ́n hù kí wọ́n sì dá àlàáfíà padà sí agbègbè náà lọ́jọ́ Ajé Monde ọ̀sẹ̀ yìí, ṣùgbọ́n ṣe làwọn tí wọ́n mú yìí gbéná ìjà kojú wọn. Ìròyìn ti fi hàn pé ìjà ìlú yìí ti wà fún bíi ọdún 6 sẹ́yìn, ó sì ti fa ikú ènìyàn àti ìparun dúkìá tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù náírà. A gbọ́ pé ní ọjọ́ 17 oṣù kẹrin ọdún 2026, ẹlẹ́gbẹ̀dì ọba Muideen Azeez ni wọ́n fi ẹ̀sùn kàn pé ó darí àwọn jàǹdùkú kan lọ sí ìlú ìlọ́ba láti ba àwọn igi òwò jẹ́ àti láti lé àwọn aráàlú kúrò nígbà tí wọ́n ń gbìyànjú láti tún ilé wọn kọ́ lẹ́yìn iná tó jó ìlú náà ní ọdún 2024. Ìròyìn gbọ́ pé àwọn ọlọ́pàá lọ sí agbègbè náà nítorí ìwé ẹ̀bẹ̀ táwọn ará ìlọ́ba kọ ránṣẹ́ sí Zone 11 lórí bí àwọn ará ẹgbẹ̀dì ṣe máa ń ṣèkọlù sílùú náà. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀, olórí agbègbè kan ní ìlọ́ba Imam Musliudeen Sodiq ti fẹ̀sùn kan ọba Azeez pé òun ló fa ìjà náà. Imam Sodiq sọ pé ọba náà ń gbìyànjú láti gba ilẹ̀ àti ilé wọn nípa lílo àwọn jàǹdùkú láti lé wọn kúrò nílùú. Ó tún fẹ̀sùn kan àwọn ọlọ́pàá pé wọ́n ń ṣe àbòsí. ẹlẹ́gbẹ̀dì ti ẹgbẹ̀dì ọba Muideen Azeez tí a mọ̀ sí Aṣẹ̀mọ́lù ti ń ṣe wá ní ìkà fún ọdún 6 báyìí. Ó ti ń lo àwọn jàǹdùkú láti lé wa kúrò nílé wa. Àwọn aráàlú ìlọ́ba ti wá ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, gómìnà Adémọlá Adélékè àti àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò láti tètè dá sí ọ̀rọ̀ náà kí ó má bàa di ìjà ńlá. Ní ọjọ́ Ajé Monde, nígbà tí àwọn jàǹdùkú láti ẹgbẹ̀dì ṣèkọlù sí ìlọ́ba, ọkùnrin kan àti ìyàwó rẹ̀ Azeez Yusuf àti Rasheedat Yusuf farapa nígbà tí wọ́n ń ba ilé wọn jẹ́ tí wọ́n sì ń gba ìtọ́jú lọ́wọ́ níléewòsàn aládàáni kan nílùú Ẹdẹ.